Bóyá ni wàhálà ńlá kò ní bẹ́ sílẹ̀ lágbo àwọn fújì ilẹ̀ wa. Àwọn onífújì tí wọ́n ń kọ fújì gangan là ń sọ jàre. Nítorí pé ohun tí a gbọ́ ni pé àwọn ọmọ onífújì tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn, wọ́n kọ àwo kan pọ̀ èyí tí wọ́n pè ní Ìbàdàn ló ní fújì. Àwo gan ló ti fẹ́ dá wàhálà sílẹ̀ báyìí o. Tí o gba àwọn tí wọ́n jẹ́ onífújì sọ pé ṣé ohun tí àwọn onífújì ṣe dáa, ṣé Ìbàdàn ló ní fújì lóòótọ́? Àwọn onífújì wo gan là ń sọ, àwọn onífújì wo gan là ń wí? Àwọn náà ni Táyé Currency, ìwé sáà mọ̀ Táyé Currency, Adébísí, bàbá Honorable mo máa ń pè é. Òun náà wà nínú àwọn tí wọ́n dá tí wọ́n gbé orin yìí jáde, orin tí wọ́n pè ní Ìbàdàn lóní fújì jáde. Àtọ̀ Táyé Currency tó tún wà ń bẹ̀, bẹ́ẹ̀ ni Alhaji Saheed Òṣùpá Akóredé, ọba orin, òun náà wà ń bẹ̀. Ìwé sáà mọ̀ pé ọmọ Ìbàdàn náà ni ọkùnrin olórin fújì tí ìgbà yẹn ń pè ní Jàkí. Bẹ́ẹ̀ náà ni Alhaji Àyìnlá Kàràṣì Ìbàdàn, òun náà wà nínú àwọn onífújì tí wọ́n wà nínú Ìbàdàn lóní fújì yìí. Kò tán síbẹ̀ o, Àṣàkárí tó ń kọ fújì, Mọ́gàjí ilẹ̀ Ìbàdàn, òun náà wà nínú àwọn onífújì tí wọ́n wà nínú rẹ́kọ̀dù Ìbàdàn lóní fújì. Dòdòdò míremídò, òun náà wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni Alhaji Abbas Akande Obesere, Paramount King of Fuji, Àgbàkin gbogbo ilẹ̀ Yorùbá, àgbẹ̀bà gúnwàdẹ̀ ni ìkànnì méjì ní sáà mú kan bẹ̀, bóyá Àgbàkin bóyá bàbá gbàpọ̀. Olóyè ńlá ni Abbas Akande Obesere, Paramount King of Fuji nílẹ̀ Yorùbá, àwọn náà wà ń bẹ̀. Bẹ́ẹ̀ sì ni Alhaji Rashidi Ayinde Merengue, ògbólẹ́gbẹ́ Fuji Merengue, ó dùn láti jó, àwọn náà wà ń bẹ̀. Bẹ́ẹ̀ sì ni Alhaji Muri Alabi Thunder, Muri ọmọ Mádégún, bàbá Sẹ́líà, àwọn náà wà nínú rẹ́kọ̀dù Ìbàdàn lóní fújì. Mo táwọn sọ ni pé bí rẹ́kọ̀dù yìí bó ṣe ń bọ́ sí orí ẹ̀rọ ayélujára tó ka àwọn èèyàn lọ́wọ́, lága ti sọ pé mo táwọn onífújì Ìbàdàn ṣe tí pé wọ́n ti fẹ́ dá wàhálà mi sílẹ̀ lágbolé fújì. Bẹ́ẹ̀ làwọn kan tún wèrè pé ibo ni Three Leather wà, wọ́n ní Three Leather ọmọ tó ń sọ lọ́wọ́, wọ́n ní kò sínú àwọn tó wà ní rẹ́kọ̀dù Ìbàdàn lóní fújì sí, àbí Three Leather kò ń ṣe ọmọ Ìbàdàn ni. Lára wuyewuye àtàwọn wàhálà tí ọ̀rọ̀ rẹ́kọ̀dù ti fẹ́ dá sílẹ̀ rí. Bẹ́ẹ̀ làwọn pé àwọn onífújì tí wọ́n kì í sọ ọmọ Ìbàdàn, àwọn kan ti ń sọ yìí pé àwọn onífújì Ìbàdàn máa fẹ́ dá wàhálà nípa àwọn pé Ìbàdàn ló ní fújì, pé Ìbàdàn kọ́ ló ní fújì, Ìbàdàn sí Ìbàdàn ló ń kọ fújì. Ìgbà kan sọ yìí pé bọ́rọ̀ ṣe rí náà nìyẹn, torí pé ohun táwọn onífújì nǹkan tán sọ wọn ló dáa bẹ́ẹ̀. Nítorí pé bàbá àwọn onífújì pátá ìyẹn olóògbé Dr. Sikiru Ayinde Barrister, ọmọ àwọn ìlú Ìlẹ́gò, pé ọmọ Ìbàdàn ni. Wọ́n sì ti jẹ́ pé Barrister ló ń dá fújì sílẹ̀, àjẹ́ pé Ìbàdàn gangan ló ní fújì o. Àwọn kan tẹ́ bá sọ pé Ìbàdàn ní fújì, àwọn Kollington Àyìnlá ń kọ́, àwọn Ṣínà Kànní, àwọn Adéwálé Àyùbá, àwọn Alhaji Wasiu Ayinde, Máyégún gbogbo ilẹ̀ Yorùbá, pé àwọn yẹn ń kọ́. Ibo àwọn kìíní ń kọ́, àwọn Sandoka, ibo ilẹ̀ Faransé, àwọn Tóyìn Àdìó, àwọn Àlàní Músífà ọkọ̀ mọ́ Alhaji, àwọn Rẹ̀mí Àlùkò, ibo ilẹ̀ fàwọn yẹn sí. Àwọn olórin fújì tí wọ́n pọ̀ káàbàtà, àwọn Idris Penicure, ibo ilẹ̀ fàwọn yẹn sí. Tí bá sọ pé Ìbàdàn ló ní fújì, ọ̀rọ̀ yìí làwọn èèyàn ń fà mọ́ra wọn lọ́wọ́. Báwọn kan sọ pé lóòótọ́ Ìbàdàn ló ní fújì, àwọn kan ní Ìbàdàn kọ́ ló ní fújì. Ẹgbọ́n ta ló ní fújì, ṣé Ìbàdàn gan ló ní fújì àbí kì í ṣe Ìbàdàn? Ṣùgbọ́n àwọn kan sọ pé wọ́n ní ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn o. Wọ́n ní ṣe ni àwọn onífújì ọmọ Ìbàdàn fẹ́ dá wàhálà mi sílẹ̀. Wọ́n ní omi wàhálà fújì tó ń rú sókè tó ẹ́ pé tí wọ́n á rú sílẹ̀ báyìí. Báwọn onífújì tí wọ́n jẹ́ ọmọ Ìbàdàn, wọ́n tún fẹ́ rú omi ọ̀hún sókè. Pé wọ́n lámì ni ó ṣẹlẹ̀ pé ní tó bá yá pé àwọn Ẹ̀gbá náà ní dìde, káwọn Ṣẹ̀fí Àlàó, káwọn náà nílé Ẹ̀gbá, káwọn Ṣínà Kànní, káwọn náà dìde, káwọn onífújì tí wọ́n jẹ́ Ẹ̀gbá, àwọn Atawẹ́wẹ́, bàbá olóyè Akèrègbè fújì káwàtà, pé káwọn náà dìde kan sọ pé tó bá yẹ pé Ìbàdàn ní fújì, àyẹ pé Ẹ̀gbá gangan ni fújì ń gbé, Ẹ̀gbá gangan ló ní fújì. Àwọn tí Ọ̀ṣun náà lè dìde, wọ́n lè ní àwọn ní fújì, àbí káwọn ti Kwara, àwọn Àdìsọ́ Wàlà, àwọn Gàníyù Àbẹ̀fẹ́, wọ́n lè sọ pé àwọn ní fújì. Bẹ́ẹ̀ làwọn tí Ìjẹ̀bú náà, àwọn Olúayé K1 the ultimate, àwọn tí Kétù, wọ́n lè dìde pé àwọn ní fújì. Ṣùgbọ́n ṣé Ìbàdàn ní fújì àbí Ìbàdàn kọ́ ní fújì? Ó yá ẹ jẹ́ ká drop comment ẹ̀ sí comment section, ẹ jẹ́ ká jọ relate lórí ohun táwọn ọmọ Ìbàdàn tí wọ́n ń kọ fújì tí wọ́n sọ. Ṣé Ìbàdàn ní fújì àbí Ìbàdàn kọ́? Ó yá let's know who is the owner of Fuji. Ṣé Ìbàdàn ni, àbọ̀yọ́, àbí Ògùn, àbí Ọ̀ṣun, àbí Kwara, àbí Kogi? Gbogbo ibi tí a ti ń kọ fújì náà nìyẹn. Ṣùgbọ́n ohun táwọn kan sọ ni pé
wọ́n náà mo ní fújì ìbàdàn wọ́n fẹ́ dá wàhálà mi sílẹ̀ ni àtún padà bọ̀ lọ́jọ́ mi èmi ò ní kú èmi ò ní kú gbogbo rere gbogbo lọ́ọ̀dẹ̀ wa ó dàbọ̀.